tó fún ilé ayé ní jẹ́ bẹ́ẹ̀. Ilé ayé, ilé asán, òun lè mófo. Dìsífà náà là ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ̀yin ará mi, arábìnrin yìí sọ wípé ohun àwọn méjì tó ń jà lòun gbọ́ ní yàrá stepmother wọn yìí. Ìgbà tóun débẹ̀, òun rí pé ọkọ òun àti ẹ̀gbọ́n rẹ̀ ọmọ ìyá ọmọ bàbá ni wọ́n jọ ń jà. Stepmother òun kàn ń pariwo ẹfira yín lè mọ̀ ṣera yín léṣe lórí òun, ẹ̀jánú òun. Ṣé bí n tẹ̀ jẹ́ lóyò yín? Èsì tí mò ń fọ̀ fún stepmother yìí rèé. Mo ní ẹ̀yin stepmother orí burúkú yìí, bí ẹ pa sínú ilé yìí, ẹ sì ń dàárín wọn rú lórí nǹkan tí ń bẹ lábẹ́ yín. Láì ṣe wípé bàbá ọkọ wa ti kú. Ẹ̀yin wá jogún bàbá yín láì tí ì kú bàbá yín. Olórí burúkú ọmọ ni yín tí wọ́n kò jọ fi tọrọ ọmọ. Ẹ wá ń bára yín lájọṣepọ̀. Mo ní ìwọ ń gorí ìyàwó bọ̀dẹ́ ẹ̀. Ó wá ní kó má gorí ìyàwó tiẹ̀. Tógun ní fi ń gorí ẹ̀. Kí lọkọ òun gbólè sí? Ó sì ti bọ̀dẹ́ rí ní kíkankíkan tí bọ̀dá rẹ̀ forí sọ. Bọ̀dẹ́ ẹ̀jẹ̀ ṣubú immediately. Kíákíá wọ̀rà ṣáájú ní bọ̀dẹ́ náà bíi adìyẹ tí kọ́ nígbé. Ó pọ̀ kàkà ikú. Bọ̀dá rẹ̀ sì kú immediately. Èmi bá pósítà kúrò lọ́dọ̀ wọn. Mo bá ní ẹ ti pa, àfìgbà tẹ́ ẹ pa, ó ti pa bọ̀dẹ́. Ariwo ilé mi ń sọ lọ. Wáì ni mo rí lẹ́yìn ọrùn mi lórí mi. Bí mo ṣe ṣubú lulẹ̀ nìyẹn. Ó lóun ṣubú lulẹ̀, ó ń bára àwọn lọ hospital lòun ti bára àwọn. Àṣekọ́ tó gbóhùn lọ sí hospital, wọ́n tẹ̀hún sínú yàrá. Wọ́n wá sọ wípé bọ̀dá ọkọ òun ó fẹ́ bóun lájọṣepọ̀ lòun tì í ló kú. Wípé títí tó ń tutù kú yẹn lòun náà ṣe gbé nǹkan jẹ. Wọ́n ní bóun ṣe dákú ni wọ́n ti dá gbogbo àwọn snap oríṣiríṣi wọ́n dà sóhun lẹ́nu. Ẹni tó lóun ò sì pa. Ṣé mọ̀ pé dákọ̀ ò lè pa. Ẹ̀gbọ́n wọn ìlórí ìsásìkò wọ́n ní wọ́n sọ pé òun ti kú. Ẹ̀gbọ́n sọ pé eléyìí tó ń wò yìí ò ti kú, ẹ jẹ́ á gbé lọ sí hospital. Wọn ò fẹ́ dáhùn. Ẹ̀gbọ́n wọn yìí ló pe mọ́mí òun. Àwọn ẹbí òun ló wá gbóhùn lọ sí hospital. Nígbà tóun ti jí, nọ́ọ̀sì tó wà ń bẹ̀ ni wọ́n ti bribe. Ọkọ òun gangan ló bribe nọ́ọ̀sì. Ní gbogbo ìgbà tóun bá ti tají ní fóun lóògùn ní fóun ní abẹ́rẹ́ kan padà tóun onímọ̀ tóun ṣe mọ́ tóun ṣàmà wà ń bẹ̀. Tó sọ pé òun wà ní kómà. Odidi ọ̀sẹ̀ méjì lòun lò lọ hospital kó tó wá di wípé ìyá òun wá dúró pé òun fẹ́ mọ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ń bí. Ìyá òun ò ní sùn. Tí àwọn bá ti sùn báyìí, tí ìyá òun bá dóde òun lé ní alẹ́ tó bá ti dalẹ́, àbúrò òun lè wá tó máa dúró. Àwọn méjì ṣá tí kan bá ń sùn ìkan ò ní sùn. Tó bá ti di àárọ̀, àwọn branch mi náà wá tún dé, wọ́n ní bó ṣe ń ṣe fóun yẹn. Ìgbà tóun wá jí, wọ́n lọ pe doctor. Ìgbà tóun jí, òun ò rántí nǹkan kan mọ́. Bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá dé. Àṣé wọ́n lọ report in police station. Wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ òun. Òun ní òun ò mọ nǹkan tó ń sọ. Wọ́n ní kò ṣe máa gba treatment. Nígbà tó máa gba treatment, wọ́n ní káwọn máa wọn lọ sílé ọkọ ẹ̀ padà. Òun lóhun ọkọ òun ò lọ́kọ. Èèyàn kan sọ tóun dá mọ̀, tóun mọ̀ dáadáa. Àmọ́ òun ò mọ ibi tóun ti mọ̀. Ó ní ìyá tó bí òun sílé ayé. Tí ogun bá ń sọ̀rọ̀ ọ̀dọ̀ ìyá òun lòun máa sá sí. Àwọn amọ̀ òun lọ sílé. Àwọn ẹbí ọkọ òun sọ pé òun ti ya wèrè. Ẹ̀gbọ́n ọkọ òun wọ́n ti sín. Ìyàwó rẹ̀ náà mọ ohun tó ṣẹlẹ̀. Ó mọ̀ pé irọ́ ni wọ́n pa. Àmọ́ ìyàwó rẹ̀ ó ti sùn lọ. Arákùnrin yìí ti fún lóògùn bí ṣe máa ń fún lóògùn stem tó ti fẹ́ ṣiṣẹ́ ẹbí ẹ̀ báyìí tí ò lè fún ìyàwó rẹ̀ lóògùn kankan. Kí ló wá ń ṣẹlẹ̀?
ẹ̀gbọ́n ọkọ mi náà ò dédé rìn sásìkò bí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ ni mo ṣe pè é wípé àbúrò yín ẹ̀gbọ́n yín àtàbúrò yín máa ń jà wọ́n fẹ́ para wọn o ìyín ló yẹ kóun náà dé wọ́n dẹ̀ yára step mother yín èmi ti sọ yẹn fún wọn ọ̀mẹ́ tí mò ń bá sọ̀rọ̀ fóònù mi wà lọ́wọ́ ẹni tó pera àwọn ìlọ́kọ mi àǹtí Ṣeun wọ́n ṣe gbé wọn lọ sílé nìyẹn ọ̀dọ̀ ìyá òun lòún wà ẹ̀gbọ́n ọkọ òun máa wá òun lóògùn òun ó wà di ọjọ́ kan ara òun ti ń wà òkè kóun gba atẹ́gùn lọ káàkiri báyìí lòún rí arákùnrin náà ní bá ṣàfi mọ́tò gbé wọn wọ́n gbé òun lọ jìnnàjìnnà ibẹ̀ ló ń wà wọ́n ní wọ́n sọ fúnra pé lè yóò mọ kankan jàre kò dá ẹ mọ̀ tó máa sọ sí máa gbójú sókè ìmójú ọmọkùnrin òun mo ní ìbòjẹ́ ẹjọ́ ẹ má pa mí ẹjọ́ mi mọ yín mi ìdáyín mọ́ ó ń pretend jàre pretend mi ìmọ̀ nǹkankan kí lẹ̀ ń sọ ẹjọ́ ẹ má pa mí. ẹni tó wà péré ẹ̀ lọ́kọ̀ òun bó ṣe múgi nìyẹn bó ṣe fọ́ mọ́ òun lẹ́yìn ọ̀run nìyẹn ìgbé tó bá ti dún wà lọ kú dànù ó fọ́ mọ́ òun lẹ́yìn ọ̀run tán òun fẹ́ǹtì lọ ní kejì wọ́n sọ fún pé ẹ má tó fọ́gi mọ́ mọ́ ó ní ẹyẹ kí n fọ́gi mọ́ ó tó fọ́ mọ́ mi lẹ́yìn ó sàn fọ́gi ẹ mọ́ mi ìwà mọ̀ nǹkan kan mọ́ mo ti dákú èrò ọkàn wọn ni pé mo ti kú ìyẹn sọ pé tó bá tiẹ̀ máa yè gan kò lè gbádùn mọ́ láéláé ike wá sọ fún wípé ṣé bẹ́ẹ̀ náà lẹ ṣe yé tìyàwó yín sí gbogbo ọ̀rọ̀ yìí mi ìmọ̀ kọ́kọ́ mi ni àmọ́ mo mojú ẹ̀ ibẹ̀ ni mo wà títí àwọn tó nílé ìgbà tí wọ́n dé wọ́n gbé mi lọ wọ́n ti pààyàn síbí o wọ́n ní gbà ọwọ́ tí mo gbé sókè ó sì mí hospital ni mo wà wọ́n gbé mi lọ sí hospital ni mo wà ó sì kó wá ń ṣe ìlú yẹn gangan ìlú bòmíì ni tó ń gbé mi lọ bí kí ẹ̀ kó lẹ́kọ̀ọ́ kí ẹ̀ ń gbé lọ sí Ṣàgámù nínú computer building wọ́n fẹ́ bo gbogbo wa wọn mọ́lẹ̀ àti Ṣeun nígbà tí mo máa gain conscious mi náà ọkọ mi mo nọ́mbà ọkọ mi mo tẹ̀ síbẹ̀ torí mo rántí ọkọ mi mo rántí gbogbo ẹ̀ àmọ́ wọ́n ti fẹ́ pe nọ́mbà náà kí n tó ní ẹ dúró gbogbo ẹ̀ wá ń wá sí mi lọ́pọ̀lọpọ̀ padà bó ṣe fọ́ọ̀kì mọ́ mi lórí bó ṣe ṣe gbogbo ẹ̀ ní ká bá pe nọ́mbà náà police station ọlọ́pàá ni mo fẹ́ mo sọ̀rọ̀ fọlọ́pàá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ everything àwọn ọlọ́pàá kó yọ ọlọ́pàá ibẹ̀ yẹn wọ́n kó wọn wá ọlọ́pàá sáìdì ibẹ̀ yẹn wọ́n ṣiṣẹ́ papọ̀ wọ́n sọ fún family mi pé àwọn ti rí mi àwọn family mi wà wọ́n lọ hospital wọ́n ní kí n báyìí sí lọlé ó dangerous fún mi àǹtí Ṣeun aṣáájú ojú rẹ̀ títí wọ́n bá lọ mú àwọn ọlọ́pàá ṣá lọ bẹ̀ wọ́n mú ọkọ mi wọ́n mú step mother ẹ̀ wọ́n mú ó ṣàgbọ́n tó àbí wọ́n ṣá arrest gbogbo wọn wọ́n dé police station kí ló ṣẹlẹ̀ attempt murder of who of one ọ̀dàlùkò ògùn fún wọn káwọn wá kinní kan nígbà tí mo máa yọjú síbẹ̀ ọkọ mi ni mo rí wọ́n wá sọ fún wọn pé ẹni tó gbé mi lọ sí ìlú yẹn tẹ́tí mi lélẹ̀ báyìí mi sáà explain fún wọn ìyá mi bá ní ó fẹ́ pa obìnrin tó fẹ́ ní ṣùlọ́kà kí ni ìbá dé tó fẹ́ fi pa ibi tí ẹ̀mí ti ń bá àròjọ tó ń bá sọ̀rọ̀ lọ mo ní àsìkò ọ̀rọ̀ lélẹ̀ mo rántí gbogbo ẹ̀ pátápátá bó ṣe ṣẹlẹ̀ mo ní àmọ́ kí n tó máa sọ̀rọ̀ mo fẹ́ ká máa ṣe kámẹ́rà mi fẹ́ kó jẹ́ pé mo kàn máa sọ̀rọ̀ lásán nítorí pé àwọn ọlọ́pàá náà lè padà gbàbọ̀dé ní tiẹ̀ bí IPO tó wà ní ṣáàjú kéèsì yẹn ó ní àwọn fẹ́ gbàbọ̀dé láti jọ yìí àwọn ti gbàbọ̀dé fún mi ó ní kí n má sọ bẹ́ẹ̀ àǹtí Ṣeun bó bá ní mo kàn fẹ́ security because ẹ̀rù ń bà mí kì í ṣàwọn nǹkan tó wà nínú kéèsì yẹn
gbogbo àṣẹ ń sọ̀rọ̀ àwọn ọlọ́pàá fi yé mi pé mi ò ní jìyà yìí lásán. mo ṣàlàyé fún wọn wípé gbogbo òde ni mo bá ẹgbẹ́ ọkọ mi tó ṣaláìsí tí wọ́n sọ yìí pẹ̀lú ọkọ mi tí wọ́n ń jà ní yàrá step mother wọn. mo ní mo mú fóònù mi mo fẹ́ máa kámẹ́rà tẹ́lẹ̀ ni mo rántí pé kí n pe ẹ̀gbọ́n ọkọ mi obìnrin ló dáa mo wá pè àwọn náà wà lórí dúró. mo ní mo wá pè wọ́n wípé àbúrò wọn o àti ẹ̀gbọ́n wọn ti ń jà yàrá step mother wọn o. wọ́n ní pé kí n pa àwọn èèyàn sí wọn. mo ní kò sáwọn èèyàn lé o kò sáwọn èèyàn lé o. mo ní nǹkan tó sọ fún mi nìyẹn. mo ní mo lọ síbẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé nǹkan tó máa lágbára báyìí ni. mo wá lọ síbẹ̀ mo wá sẹ̀ ń sọ̀rọ̀ pé nǹkan tẹ̀jẹ́ lórí oyún o ẹ fira yín sílẹ̀ o. mo ní ṣe mọ̀ pé ẹ̀gbọ́n ọkọ mi tó ṣaláìsí ó ń fi nǹkan bẹ̀ mí gan fún alára tèmi náà lájọṣepọ̀. torí pé tó máa ti wá bá mi sọ̀rọ̀ báyìí mi ò kí mọ nǹkan tí mo fẹ́ sọ. mo ní mi ò mọ̀ mo sàmọ́ pé àwọn méjì ń jà gbìdẹ̀ ń sọ̀rọ̀ ló wá mú ẹ̀gbọ́n ẹ̀ ló wá ti ẹ̀gbọ́n wa lọ forí sọ nǹkan immediately lẹ́gbọ́n ẹ̀ wọ́n lulẹ̀ ni wọ́n gbẹ̀mí mi torí wọ́n náà tọ̀ wọ́n gbé ẹ̀mí yẹn wọ́n náà tọ̀ ẹ̀ máa mọ̀ pé ikú ti dé. mo ní tẹ́ bá rí wọn ẹ̀ máa mọ̀ wípé inú ẹ̀ máa mọ̀ pé wọ́n yanu sílẹ̀ tí wọ́n tó àwọn oúnjẹ jáde síta. mo dé pé wọ́n náà tọ̀ tí wọ́n lanu tí gbogbo oríṣiríṣi nǹkan àti mú àtẹ tí mo lè jẹ́ tí ń jáde. mo ní immediately mo wá kúrò bẹ́ẹ̀ mo fèsì ta mo fẹ́ pàdé sọ́dẹ̀ ó ti pa. mo ní ìyàwó wọn wà nínú yàrá tó sùn síbẹ̀. mo ní ẹ̀gbọ́n ẹ̀ yẹn tó kù ló máa mo ní ìran burúkú ni ìran wọn ló máa ń fún ẹ̀gbọ́n ẹ̀ ní ìyàwó ẹ̀ ní oògùn oorun yẹn tó bá ti fẹ́ lọ. mo ní ṣẹ̀bẹ̀ pé ọkọ mi tó dúró yìí àti ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ tó dúró yìí wọ́n bára wọn lájọṣepọ̀ torí èèkánra ẹ̀ ní ẹ̀gbọ́n ẹ̀ náà ṣe mú èmi náà tó ń fi oògùn bẹ́ẹ̀ náà lájọṣepọ̀ torí kò ṣe kan tó tẹ̀ mọ́ tó dùn mí láti inú rárá. mo ní wọ́n ti ṣe tọ́jú tó mọ̀ pé mo ṣe gbà tó yẹ mi náà tẹ̀ wọlé because tó bá dé dọ̀ mí báyìí mi ò ní sọ pé no I won't be able to reject him. kí ni kí n dẹ̀ ṣe. ọkọ mi bá sọ pé ọkọ òun bá sọ pé òun mọ̀ pé òun lóògùn fi bẹ́ẹ̀ lájọṣepọ̀ torí ẹ̀ ní ó ṣe wọn lò fẹ́ òun ṣòwò báyàwó ẹ̀ lájọṣepọ̀. mo ní wọn wá pa tán mo wá fẹ́ pósítà wọn wá mú nǹkan ńlá mi mẹ́ tó sàn kan mọ́ mi lórí wọn wá fọ́ọ̀kì ní ẹ̀ mọ́ mi lórí ní ọkọ ẹ̀ wá sọ pé òun kọ́ lòun sàn kan mọ́ lórí o step mother ló fọ́ kíní stúdù tán fi ń jókòó ló fọ́ mọ́ ẹ lórí kíní àpótí ó fọ́ mọ́ ẹ lórí step mother pé òun kọ́ o ọkọ ẹ̀ ló fọ́ mọ́ ẹ lórí òun ẹni tó bá rí kó fọ́ náà ẹ̀ méjì ẹjọ́ wà nínú ilé mi mẹ́ tó fọ́ mo ní nǹkan tí mo rí mọ̀ nìyẹn mo bára mi lọ hospital tí bá ti wá lajú mo máa rí pé ìkan náà ẹnìkan máa wọ sọ nọ́ọ̀sì ara tó fún mi lábẹ́rẹ́ ó tó máa sùn padà mo sára àròjọ yẹn mo ní lẹ́yìn ìgbà tára mi yàtọ̀ tí mo tó ń lọ wọ́n tún kidnap mi wọ́n tún fọ́ wọ́n tún ṣe oríṣiríṣi fún mi kí ni mo rà nígbẹ́ kí ni mo ṣe fún ẹ̀gbọ́n náà why did you want to kill me ó lóun ò fẹ́ pa mí ó nítorí pé àṣírí tí mo mọ̀ ó mọ̀ pé tí má fi lè tají tí má ti lè gain conscious mi pé mo máa lè gain conscious pé mo máa sọ̀rọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ mo ní ló ṣe fẹ́ pa mí láti tó bá nífẹ̀ẹ́ mi ò ní pa mí láti fi cover nǹkan tó ṣe wàá bẹ́ẹ̀ mi ni a jẹ̀ máa yanjú ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. ọlọ́kàá sọ pé okay fine bọ́rọ̀ ṣe dé nísìnyí ọ̀rọ̀ apani àpààyàn ni we can still use it as a family. kí ni nǹkan tí mo fẹ́ kí ni nǹkan tí ìyàwó olóògbé fẹ́ ló bá ní òun mọ̀ pé wọn ò lè pọkọ òun by mistake ni nǹkan tó wà ń bẹ̀ ni wípé a máa lọ yanjú ẹ̀ nílé. mo ní objection my lord èmi ò yanjú ẹ̀ nílé o kí ìjọba dá sí i òun èmi fẹ́ o nítorí wípé mo mọ̀ pé tí n bá tún lọ ọmọkùnrin tí máa ní kó o máa méjọ pé òun pa mí number one èmi ò fẹ́ mọ́ ẹni tó fẹ́ pa mí ọdún tó gbogbo àpàtẹ́lẹ́ lójú mi yìí òun ló dá sí mi lójú o tó ń fi igi léṣo gbá mi gidi gan tí arákùnrin tọ́jọ́ wà bẹ́ẹ̀ sọ wípé ṣó fẹ́ pa ni ibi ò tẹ̀ mọ̀ pé ṣó fẹ́ pa ni wípé àṣìbẹ́ ní ìyàwó ilẹ̀ nìyí ṣe fẹ́ pa ni ó ní òun fẹ́ pa ni tó kò bá pa òun ní ṣe báyìí pé ó ní kò dá yín mọ̀ ẹ fi lẹ̀ ní rárá tó bá di oògùn tó ń lò bá fi lè gé ní conscious ẹ̀ pé ọ̀rẹ́ ó máa sọ̀rọ̀ yẹn gbogbo ìpàtà ni mo gbọ́ mi kàn mọ́ nǹkan tó ṣẹlẹ̀ nígbà yẹn ni o
bó ti wájà jẹ́ mo ti rí wípé ikú ni ẹ́ tó ń fẹ́ lọ́kọ kò sí wàhálà ń bẹ̀ láti ẹ̀ ní ìlọ máa lọ tẹ̀ kí máa lọ tèmi yàn a máa divorce wọ́n jẹ́ tọwọ́ bọ̀ wò báyìí sọ̀rọ̀ lọ́wọ́ lọ́yà tí mo mi pèsè dé ó ti sáàbẹ̀ níwèé ó ní kó tọwọ́ bọ̀ níbẹ̀ ọ̀hún bídà ó tọwọ́ bọ̀ ni ìlú náà tọwọ́ bọ̀ wè wọ́n máa arrange divorce wa ẹbọjà máa lọ́rùn tiẹ̀ èmi ò fẹ́ ẹbí apààyàn mọ́ o pàṣẹ sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́gbẹ́ bá nípò náà tún ní case tó fẹ́ bring out o ó ní kíni ó ní ẹ̀gbọ́n àbúrò dájú àwọn ìlà àwọn bring case out ó náà sọ bó ṣe máa ń bọ̀ wọn lájọṣepọ̀ ohun tó ṣe fóun ní irú ẹbí wo lẹ bí yín gàgàgàgàgà báyìí irú ẹbí wo lẹ bí yín náà báyìí sọ̀rọ̀ lọ́wọ́ báyìí bí àbọ̀kọ mi ṣe yọjú nìyẹn bí àbọ̀kọ òun ṣe yọjú nìyẹn tẹ́yìn yọjú báyìí bí stepmother wọn ó yẹ ṣubú lulẹ̀ nìyẹn torí wọn ilé ìṣe fíìmù ó ṣubú lulẹ̀ ní wọ́n ṣe àwọn rọ̀ṣọ̀ mi lé lórí tó dúdú pa bàbá yẹn ni pé ó ń pretend ni deceiver ni pé má deceive èèyàn nìyẹn ó ń pretend ni kò mọ̀ pé òun lè rí òun lé ní ẹ̀wà rí báyìí òun ò fẹ́ ju kọ́kọ́ ju pé àti ìyàwó ọmọ òun o ìyá Bólú àti stepmother o àti ọkọ tó fẹ́ tá à ń wá o ìyẹn ọkọ tí tá à ń wá tá à ń sọ story ẹ̀ yìí òun ò fẹ́ rí anybody nínú ilé òun mọ́ wípé kó sọ fún wúmà yìí ó change orúkọ òun kúrò ní orí ilé ó forúkọ tiẹ̀ sí wípé kí wúmà yìí kó lọ change ẹ̀ o kó bóun change ẹ̀ ibẹ̀ náà láti wà tí ẹnìdá sọ pé ọmọ àṣìwé mi ìbẹ̀rẹ̀ kó tà fún padà ó ṣàṣe gbogbo ẹ̀ ká má pògò lórí ká má prolong issue yìí ọba kọmíṣà ní pé ká jọ pé òun mọ̀ pé òun ò bí àwọn méjèèjì o ọmọ tó yẹn bá jẹ́ ti bí èèyàn máa bí wọ́n bẹ́ẹ̀ ṣe máa dáríjì ni pé kí obìnrin yẹn kó fún òun nílé òun padà so kó fún òun níwájú fún òun nílé òun padà pé kí n jọ kí n má file case against òun ó mọ̀ pé tí bá kú òun ni wọ́n máa bẹ sàárè o bọ̀ kóun jọ kó má file case against òun wọ́n á ní kó sí wàhálà ń bẹ òun ò file case against òun òun jọ̀wọ́ òun yọ ẹsẹ̀ ní ẹbí burúkú yìí o ó ní àmọ́ nǹkan tí àbúrò òun yìí tó ṣe fún ọmọ òun yìí tọmọ bá wà pé òun fẹ́ forgive kó forgive ó dìbò òun máa bọ́ ọmọ òun sọ pé kó jọ kó kọ̀ forgive kó jẹ́ kó máa lọ nínú tiẹ̀ bó ṣe yanjú gbogbo ẹ̀ yẹn wọ́n sábà yanjú gbogbo ẹ̀ àwọn ọlọ́pàá gbowó lọ́wọ́ àwọn tí ó yẹ kó gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n ní kí máa lọ kẹ́rù ẹ̀ wọ́n ọlọ́pàá lọ kẹ́rù ẹ̀ síta wọ́n kẹ́rù ọkọ̀ táwa náà síta ìyá Bólú náà wọ́n kẹ́rù ẹ̀ síta ìyá bàbá ló wá ń gbé inú ilé ẹ̀ pẹ̀lú ara gbé inú ilé ẹ̀ pẹ̀lú àwọn tó jẹ́ fámìlì ẹ̀ tó mọ̀ tó lè gbà sílé ó gbà wọn sílé òun náà padà sílé àwọn òbí òun jẹ́ lọ bẹ̀rẹ̀ new life fún tó ń bẹ̀rẹ̀ ó ní but kí o máa parọ́ fún mi dè níyì wípé òun ò tí ì kúrò nǹkan tó ṣẹlẹ̀ yẹn pé òun ò tí ì mọ̀ pé ṣé pé ẹni téèyàn fẹ́ ó lè wúrú bàbá ìsóhun ó ní kọ̀wá sígbà tó ń ṣe birthday ó ní tìsí òun ò tí ì rí márí o ó náà ti ṣeun ó ti lé ní 3 years òun ò tí ì rí márí ó ti rárí bọ̀bọ̀ tó òun fẹ́ yẹn ó ti bẹ̀ ń rí o tó ń jọ kápẹ́ kóun náà fẹ́ padà ní ó ní àmọ́ tẹ bá rí nísìn kò jọ wèrè kò jọ asínrín ó jẹ́ kàwé tó jẹ́ níṣẹ́ lọ́wọ́ tẹ̀tẹ̀lẹ̀ ó wá ti di tẹ bá rí bàbá yìí kan ti pè ń rí pé kóun forgive kóun jọ pé stepmother ló dá wà lásìlẹ̀ òun wò pé òun á fẹ́lẹ̀ òun jẹ́ ilé fẹ́ mọ́ níbo òun ò tí ì rí máa rí o ẹni tó òun fẹ́ nìsín ó ti ní àwòsílẹ̀ tó bá fẹ́ òun wọlé ẹni lòun ṣì wà o kọ́ lọ́wọ́ kó yàn fóun o now ẹ̀yin tó ló wá ṣeun ọmọ Àkànjí ẹ̀yin tó ló wá ṣeun ọmọ Àkànjí story kan bọ̀ báyìí story tó ń bọ̀ yìí story yẹn máa bad ó máa bad